Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ṣí àlàáfíà ní ẹwà gbogbo lè ń kọ́ gist tèní. Wọ́n ní àwọn olórí, wọ́n ní onífá sọ wípé wọ́n ń parọ́ wípé wọ́n ń ṣe nǹkan oṣù, wípé wọn ò ní lọ búra níbi tó ti yẹ kán búra nítorí kíní ìṣọ́ra kábíyèsí èyí tí wọ́n mú nínú palace tí wọ́n mọ ẹni tó mú. Wọ́n ní nítorí ẹ̀ wọ́n ní wọ́n ń parọ́ pé àwọn ń ṣe nǹkan oṣù, àwọn ń ṣe nǹkan oṣù ṣùgbọ́n wọn ò ṣe nǹkan oṣù. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèní. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ̀ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Máṣọlá, mo kí yín káàbọ̀ sí orí ètò ti tèní o. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Ṣé dáadáa ni mo bá yín? Ọlọ́run Elédùmarè. Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ṣé àlàáfíà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ̀ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Máṣọlá, mo kí yín káàbọ̀ sí orí gist tòní. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Ṣé dáadáa ni mo bá yín? Yorùbá ni mo máa ń sọ lórí channel mi nítorí pé àṣà wa àfẹ́kù parun. A dẹ̀ tún gbé ètò yìí kalẹ̀ nítorí àwọn bàbá wa èyí tó yẹ pé wọn ò gbọ́ èyìnbó, so wọ́n á ní àǹfààní láti lè máa gbọ́ gbogbo gist tí a bá ń sọ. Ẹ̀yin ènìyàn lé tẹ́ bá ti subscribe, ẹ subscribe o, so that tá bá ti post any gist ẹ máa rí òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín kò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tèní. Ẹ̀yin náà mọ̀ pé kábíyèsí ń wá ìṣọ́ra wọn nínú palace èyí tó jẹ́ pé ìkan nínú àwọn olórí yìí ni wọ́n ní wọ́n mú ìṣọ́ra yìí torí onífá ti sọ. Lẹ́yìn ìyẹn wọ́n ní kán wá búra. Ṣùgbọ́n ó ṣe ni láàánú pé tó bá ti ní kán wá búra ṣe ni wọ́n máa ń sọ pé àwọn ń ṣe period o, àwọn ti rí nǹkan oṣù àwọn o. Torí pé wọ́n ní ibi tí wọ́n ti máa búra yẹn, wọ́n ní pé wọn ò lè wọbẹ̀ tí wọ́n bá ń ṣe nǹkan oṣù. Wọ́n ní wọn ò tí ẹ lè wọ bàtà wọbẹ̀ nù. Wọ́n ní so gbogbo àwọn olórí yìí, wọ́n ní wọ́n mọ gbogbo irú àwọn nǹkan tó jẹ́ pé wọ́n máa ń sọ pé kán ṣe. Wọ́n ní torí ẹ̀ ni wọ́n fi ń parọ́ wípé àwọn ń ṣe nǹkan oṣù so that wọn ò ní lè wọnú ibẹ̀ láti lọ búra. Ẹ̀yin èèyàn lé kìí ṣe nǹkan kékeré rárá. Wọ́n ní irọ́ tó ń pa nìyẹn o, wípé wọ́n á máa ní àwọn ń ṣe nǹkan oṣù, àwọn ń ṣe nǹkan oṣù so that wọn ò ní lè lọ búra lórí ìṣúra kábíyèsí tó disappear nínú palace tí wọ́n mẹ́ni tó gbé. Àfi kọ́ lọ ń gbà wá lọ́wọ́ àwọn olórí. Ẹ wò ó lọ́sọ̀kò òru ní ìṣúra kábíyèsí ló disappear kúrò nínú palace. Wọ́n ní méje ní ìṣúra yìí. Ìṣọ́ra, wọ́n ní méje ní ìṣọ́ra yìí o. Wọ́n ní ṣe ni wọ́n ṣàdédé mú ẹyọ kan kúrò ńbẹ̀ àti gbà yẹn ni wọ́n dẹ̀ rí. Ṣé rí àwọn olórí yìí? Nǹkan tí wọ́n ń dánwò nínú palace kábíyèsí kì í ṣe kékeré rárá. Kì í ṣe kékeré rárá. Kábíyèsí dẹ̀ ti mọ orú èèyàn tán jẹ́. Ṣó ti yé yín? Ẹ̀yin náà wo irọ́ tó ń pa pé àwọn ń ṣe nǹkan oṣù. Ṣé wọ́n máa fẹ́ sọ pé kán máa yọ nǹkan oṣù wọn jáde kan rí lóòótọ́ ni? A bẹ́ẹ̀ rí pé oríṣiríṣi nǹkan máa ń ṣẹlẹ̀ nínú palace kábíyèsí. Ó lágbára o. Honestly, ó máa ń dùn mí gan wípé kábíyèsí lọ tiẹ̀ lọ fẹ́ irú àwọn èèyàn báyìí. Honestly. Wọ́n ní àfi kí kábíyèsí rí ìṣọ́ra wọn yìí o, wípé nítorí ẹ̀ ni wọ́n fi ní káwọn olórí wá búra. Wọ́n láwọn olórí ń parọ́ wípé àwọn ń ṣe nǹkan oṣù so that wọn ò ní wọ ibi tán ti máa búra torí wọ́n ní ibẹ̀ yẹn tán bá wọ bẹ̀. Ẹni tó bá mú charm yẹn nǹkan burúkú máa ṣẹlẹ̀ sí o. Wọ́n ní wọn ò fẹ́ wọlé, wọ́n ní wọ́n ń parọ́ wípé àwọn ń ṣe nǹkan oṣù. Ẹ̀yin náà wo gbórú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Ẹ̀yin èèyàn lé, èyí tí ń pọ̀ jù o. Báwo ni ọkọ yín á ṣe fi nǹkan sí inú ìyẹ̀wù wọn tẹ máa lọ mú? Tẹ́ dẹ̀ mọ̀ pé nǹkan yẹn ó ní ṣe pẹ̀lú ìṣọ́ra fún kábíyèsí. Irú ìyàwó wo ló máa ṣe irú iṣẹ́ bí báyìí? Torí wọ́n nìkan nínú àwọn olórí ló mọ̀. Wọ́n máa ní kẹ́ ẹ lọ búra, ẹ wá ń parọ́ pé ń ṣe nǹkan oṣù. Ẹ kọ́kọ́ ọjọ́ tẹ́lẹ̀ rí nǹkan oṣù yẹn kọ́kọ́ sílẹ̀. Ṣebí ọjọ́ 5 sí 6 lèèyàn fi ń ṣe nǹkan oṣù. Tó bá dẹ̀ di lẹ́yìn ọjọ́ 6, ẹni tó bá dẹ̀ ti parí nǹkan oṣù ẹ̀ kó lọ bẹ̀ kó lọ búra, kó ju yẹn lọ. Ẹ lè gbọ́n tán lọ́hùn o.
ẹ lè gbọ́ tán lọ́hùn. Kí ló dé tí kábíyèsí ò ní nísinmi rárá nínú pálásì wọn? Ẹjọ́, wàhálà, àròyé all the time. Tí ó bá jẹ́ pé ẹ̀yin, tó bá jẹ́ pé ẹ mú nǹkan kábíyèsí níbi tán fi sí, ṣé wọ́n máa ní kẹ́ máa wá máa búra? Wọ́n dẹ̀ ní pé àwọn ọba tán ti lo ìṣọ́ra yìí, wọ́n ní wọ́n ti pọ̀, tó jẹ́ pé from one generation to generation ẹ̀yin wá lọ mú nítorí pé ẹ fẹ́ ṣe kábíyèsí ní jàǹbá, ẹ fẹ́ kọ́wọ́ yín ká kábíyèsí, ẹ lọ mú pamọ́. Ẹni tó ṣe kinní yẹn àṣírí ẹ̀ máa tú ní agbára Ọlọ́run, ojú dẹ̀ máa tì. Wọ́n ní pé ibi tí ẹ̀yàn kan ti parí, onítẹ̀lómì ti bẹ̀rẹ̀. Wọ́n máa rí agbára tó yẹ pé ó máa gbé kinní yẹn kúrò lọ́wọ́ ẹni yẹn, tó jẹ́ pé ó máa káṣírí ẹni yẹn. Ẹ̀yin èèyàn lé gist ta gbọ́ níta ní ká mú wá fún yín. Wọ́n ní ṣe ni wọ́n ní kán wá búra o. Wọ́n ní ṣe náà tó ń parọ́ ẹ́ pé àwọn ń ṣe nǹkan oṣù. Wọn ò fẹ́ lọ búra. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Òkè òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí o. Please share this video, like and subscribe. God bless you all.